Ọlọ́run kì í fẹ́ kí ẹ̀mí yẹn bọ́ látọwọ́ wa torí pé iṣẹ́ tí Ọlọ́run ṣe kí ẹ̀mí ó tó débẹ̀ àti processing Ọlọ́run pé tí ó bá jáde mo ti ní àwọn tí mo fi ti kí ẹ̀mí yẹn ó jáde látọ̀dọ̀ mi ẹni ó bá wá gba sí àwọn àyìn ò ṣe lòun àtọ́lọ́run ní tí wọ́n fà. La ilaha illallah. ó yìí ti sọ fún anú Al-Qur'ani pé yatawaffakum malakul mawti alladhi wukila bikum thumma ilayna turja'un. A'udhu billahi minash shaytanir rajim. Naam. Bismillahir rahmanir rahim. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. قل يتوفاكم. قل يتوفاكم. Ọlọ́run ní yóò wá pa yín jọ́ kan. Malakul mauti màláíkà kú ẹ̀wọ̀n nǹkan alladhi wukila bikum. Ìdọ̀ ẹgbẹ́njọ́ tí mo fẹ́ ràn yín lọ ayé ni mo ti sọ fún wípé ẹni tí ó pa ìwọ rèé Azarailu kí ń pa èèyàn. Yatawaffakum malakul mauti. Màláíkà Azarailu kí pààyàn. Yatawaffakum malakul mauti. Azarailu kọ́ Azarailu kọ́ ní pa èèyàn. Hayyakumullah. Ẹ̀rí wípé Azarailu lẹni tí pa wá ẹni tí pa wá tọ́lọ́hun sọ pé òun ni ó máa pa wá òun ni malakul mauti kìí sì sẹ́nìkan. So àti processing kìíní òun jọ tá a fẹ́ wáyé ni ń bọ̀ wá àwọn kan wá ń bẹ wọ́n wá gba iṣẹ́ malakul mauti ṣe ẹ̀rọ kan ẹ bá ń sọ fún yàwọn kan ní sùúrù ẹ̀dàkùn. Qul yatawaffakum malakul mauti alladhi wukkila bikum. ọgbọ́ Hayyakumullah. ṣé kìíní òun ṣé à ń tẹ̀lé wa báyìí. Farabalẹ̀ ẹlòmíà ní ọ̀rọ̀ mi máa ń lẹ́bù ọ̀rọ̀ mi máa ga kìí yí àwọn yóò máa yé yóò padà yé yín tó wáyá díẹ̀ náà ni wọ́n máa yé wa a máa kọ́ra ara náà ní títí tí ó fi Ọlọ́run ọ̀fẹ́ Ọlọ́run gbogbo ọ̀nà lọ́lọ́run fi fẹ́ kí a máa jẹ́ lásìmà alfaida gẹ́gẹ́ bí n tí mo sọ mẹ́wọ́n lẹ́ẹ̀kan wípé màláìkà tí ó pa mí nígbà mo kọ́ gbé wa mo ní kì í ṣe Azarailu ní ṣe kíni kò síbi tó dé tí malakul mauti ó máa tẹ̀lé ọ lọ bàbá yìí ti dé bẹ́ẹ̀ wọ́n jókòó tiẹ̀ ńgbà tásìkò bá ti tó kò ní ṣiṣẹ́ àmọ́ tó bá ti tó yóò ṣiṣẹ́ rẹ̀ a máa wá bí Ọlọ́run náà kọjá sí wípé àsìkò tí a kọ àtẹnitá ni yóò ṣiṣẹ́ ẹni wọn ò tí ì ṣiṣẹ́ ẹnìkan wá dé ọwọ́ agbasẹ́ mọ́ malakul mauti lọ́wọ́ ọwọ́ apáwùn tọ̀hún òun lọ́ fà á tí Ọlọ́run fi bínú tó fi sọ wípé ẹni ó bá pa èèyàn tó máa ń mà pa fajasahu jahannam Ọlọ́run ti sáré dájọ́ ibi tí ó dé sí tọrọ gbasẹ́ malakul mauti jẹ ni èèyàn náà sì gbọ́dọ̀ parẹ́ Ọlọ́run gbé ẹ̀mí wa sá fún ikú àtà débi wípé tó bá yẹ pé ikú rèé ẹ gbọ́ ikú rèé àti rí kú ńlẹ̀ wípé ikú tí ó pa wá lójú yìí ẹ̀sìn wá rèé ọgbọ́n irun la fẹ́ kì ikú sì rèé lẹ́nu wọn ń sọ wípé tó o bá tó bẹ́ẹ̀ ìwọ sí Allahu akibaru ń bẹ̀ ń kó o sì kó o gbé irun dúró bẹ́ẹ̀ bá níyìn ọ̀nba àbí kí n sọ eré rẹ̀ kalẹ̀ ibi tí Ọlọ́run fálù ẹ̀mí dé Ọlọ́run tó ń sọ fún wa wípé ọ gbọ́dọ̀ sí Allahu akibaru o má ṣe o ìwọ kí òun bẹ̀ tí n bá ní àdáre ìmáre tó bá bí ọ̀dà sí Allahu akibaru kan bẹ̀ tó bá ní kí n sọ eré rẹ̀ kalẹ̀ Ọlọ́run lọ́wọ́ gbọ́dọ̀ sí Allahu akibaru bọ́ ọba sí Allahu akibaru tí wọ́n bá sọ eré rẹ̀ kalẹ̀ ó tó rojọ́ yín wọn náà. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إليه ربكم ترجعون. àwọn tó jẹ́ òun náà
ọlọ́sà àbáwọn olóró àbáwọn ẹlẹ́bọ ọwọ́ ń lọ níwọ̀n nìkan wá gbọ́ ọmú wọ́n di ọgìrì kan kú wọ́n á gbé ọdẹ ilé òòsà náà wá ń sọ fún ọ wípé ìwọ́kọ̀ ọmọ pé wọ́n máa ń pè irun mọ́sálásí wọ́n máa ń pè ẹ kírun ẹ ṣe kíní kan torí kẹ́ ẹ lè pàdé ọlọ́run olóhùn náà ni ikú rèé ọgbọ́ níta ìpọ́ òun lọ́wọ́ ńlẹ̀ yìí níta àfi ọsọ nísìnyí wípé dìnáyì wípé ó ṣe ìsìlámù má sọ bẹ́ẹ̀ tó o bá sọ bẹ́ẹ̀ ibi tá a pa ó sí náà ní ó ti yé báwọn ọlọ́run ṣẹ̀dẹ̀ fún ẹ̀dá òun láti sọ wípé ṣe mọ́ kí wọ́n fi jùlẹ̀ àmọ́ á tírèsì ẹ̀mí rẹ̀ lọ ṣé n tó wí ni sọ́dí ọkàn rẹ̀ nísàlẹ̀ lọ́hùn nítorí àwọn ọkọ̀ tírèsì nù ni tọ́lọ̀ ń bá di pé kò di ọkàn rẹ̀ èmi ọlọ́run ní ń bẹ lọ́kàn rẹ̀ àmọ́ sọ́ra kọ́ mọ́ bá a kú kó lè rí mi sèpẹ́ ọ̀gbọ́n ó fi wá ṣe bẹ́ẹ̀ òun là ń pè ń tẹ̀kíyà ó fi sọ́ra fún kí wọ́n má pa tọ́ bá kú òun bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ kankan lọ́dọ̀ èmi ọlọ́run àyá Al-Qur'ani náà ni o ọ̀rọ̀ tí wọ́n sọ yìí òun lọ ṣẹlẹ̀ sí Ammaru ọmọ Yasir ìjọ tí wọ́n mú táwọn Bani Maksum tí wọ́n mú tí Abu Jahali tí wọ́n pa bàbá rẹ̀ wọ́n sì pa ìyá rẹ̀ tí wọ́n gún ìyá rẹ̀ ní nǹkan lójú rẹ̀ báyìí náà wọ́n wá ń sọ fún Ammaru pé sórí pápá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ olóhùn rí níta abẹ́rẹ́ sọ ni wípé ọyá máa yin òòṣà yìí ó sì máa bú ọlọ́run máa bú ọlọ́run wo ni ọlọ́run kíni ìsìlámù wo ni ànábì kíni ọyá máa wíwẹ̀ nígbà tó rí ní tí ó pa ọ̀dọ́ sí lòun ó rí pé àwọn bàbá àwọn àti ìyá àwọn ti bọ́ sípò àgbà òun sì ní tọ́pọ̀ tó òun fẹ́ ṣe pẹ̀lú oúnjẹ ọlọ́run ọlọ́run ni mo wí bẹ́ẹ̀ òun náà wá bẹ̀rẹ̀ sí ní wí tí wọ́n ní ó wí wọ́n wá ní ìwọ mọ̀wọ́wé àyèmọ̀wọ́wé àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lójú wọn kú ayọ̀ǹda àwọn máa lọ Ammaru wa kú òun bẹ̀ tán ọ̀rọ̀ mímọ̀ ni Ammaru wa kú òun bẹ̀ ọwọ́ alọ́dọ̀ ànábì ìwà ń sunkún ó ní ya Rasulullah ó ní òun sí ọlọ́run sàgbákò òun dáná àgbákò gbà òun òfó sèun òun ṣe rí ibú ànábì ní farabalẹ̀ kí ló ń ṣe ọ́ ó ní bí wọ́n mú mi sí láti jó ní ẹ̀mí ti fẹ́ bọ́ lọ́rùn gbàtẹ́mi múra tí ó bọ́ sójú òun ìpayà àwọn àti bàbá òun wọ́n wá ń sọ fún òun pé bóun ọba fẹ́ kú kó wọn máa sọ pé òun ò sì sílámù mọ́ kó wọn máa ní kọ̀sọ́rọ̀ àfàwọn òòṣà yìí kó wọn máa ní ànábì wo ni wọ́n ní kó wọn máa búre ń sí ọlọ́run ọ̀rọ̀ ní sàbábùtúkà ó ní wọ́n ń sí ọlọ́run ní ntọ́ pa àwọn lẹ́kún ni pé ìgbà tí ìnira yìí pọ̀ ọmọ padà bú ọ wa dhakartu alihatahum bi khayr wọ́n bẹ̀rẹ̀ sí yin àwọn òòṣà wọn ẹ̀yìn wọ́n lágbàkọ̀ tó ń ṣe nu òun sí ọlọ́run ànábì wa dákẹ́ àwọn sàhábà àwọn rò pé ànábì wọn máa bu wípé ìwọ Ammar ó ti dẹni náà ìwọ Ammar ó ti sàgbàkọ̀ lóòótọ́ àwọn sàhábà rò pé ànábì òwú yẹn ànábì wa rẹ̀ ni ànábì ní ìwọ Ammar mo fẹ́ bí ọ́n béèrè kan ó bú mi dáadáa ó ní mo bú ọ ó sì bú ọlọ́run ó ní mo bú o ńgbà tẹ́mi múra tí ó bọ́ torí mo fẹ́ bọ́ ọ ṣẹ̀ṣẹ̀ pẹ́ ànábì ní kayfa tajidu qalbaka ìgbà tó ń bú mi tó ń bú ọlọ́run ni báwo lórí ọkàn rẹ sí lásìkò náà ó ní mutma'inna bil iman ó ní ìmánì lọ́wọ́ àánú ọkàn mi ọlẹ́nu ahárò òun kàn fi wí kó òun lè bọ́ ànábì ní èyí tó ń wí òun náà kò sábúrú ń bẹ̀. sẹ́ni bí tí ń wí bẹ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run sì rán màláíkà pé lẹ́jíṣẹ́ fún ní ntá márùn ṣe ni mo fọwọ́ sí. ọ̀rọ̀ ayà ni. èmi kọ́ ayà farabalẹ̀ aya farabalẹ̀ àfa aya ńkọ́ aya tí ń sọ bẹ́ẹ̀ wà má ní yẹ kí fúri bá dàlẹ̀ ìmánì ilá má ní nkùríyà wákọ̀lì buhumu tì má iná bìlì ìmá aya ń ní ẹ bá ń wá. ọlọ́run lẹ́ni ẹni ọba kàvárà tó ṣe àìmú rẹ̀ pẹ̀lú ọlọ́run lẹ́yìn ìgbà tó ti ní ìmánì ọlọ́run gba ìsìlámù ó tún wá padà ń hẹ́tì ọlọ́run tó hẹ́tì ìsìlámù òun tó yin ẹbọ òun tó ń bú ànábì ọlọ́run lẹ́ni ọba ṣe bẹ́ẹ̀ yóò jìyà ilá ẹ̀wọ́ ìsìláyà ilá mání òkúríà àfi Ammaru ọmọ Yasiru tí wọ́n fọ́ọ̀sì rẹ̀ tí wọ́n láwọn pa. mo ti máa ń nù bìlì. bàbá tí wàá tẹ̀sí ẹ̀mí rẹ̀ tá a rí pé ẹ̀mí rẹ̀ ìmánì ní ń bá lọ ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ nìkan òun náà láti rí èyí òun náà ní túmọ̀ wípé ọlọ́run ń fa ẹ̀mí ó kí ẹ̀mí ó bọ́
kọ́ bọ́ ní bọ́kúbọ́ ó lé wájú ọlọ́run àfi kọjá sí kò táwọn ọlọ́run ní yọ̀bọ̀ ẹyọ kan inú ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ ló fi já sí wípé a gbọ́dọ̀ para wa o ẹ̀mí ò gbọ́dọ̀ bọ́ ń bọ́kúbọ́ o má pààyàn wọn náà ti má para rẹ̀ ọ̀kan nù ni.